Èyí ni àwọn gẹlẹ́tẹ bọ́ọ̀kù Kilimanjaro ìròyìn kàyéfì tí ó ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ ìtẹ̀síwájú Ọlọ́run FM Amoyo. Olúṣọlá Fátúnbí ni oníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú àmọ̀là náà. Àwọn ẹ̀fọn ti gúnlé ìyanṣẹ́lódì. Olùbádámọ̀ràn sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin wọn ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara ti yọ owó orí ìrànwọ́ aṣọ rírán. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ náà ló fi léde. Ṣúgà ṣe pàtàkì sí àgọ́ ara yín ju iyọ̀ tí ẹ̀ ń lò láti fi se ọbẹ̀ lọ. Ẹ gbà wá o lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Alukoro fún àwọn ẹja panla ló sọ bẹ́ẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹ̀fọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Olùbádámọ̀ràn sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin wọn ọ̀gbẹ́ni Mosquito Flossasin ti sọ yányáyànyà nígbà tí ó ń dá sí ìbéèrè lórí ètò tí a pè ní ìbáṣepọ̀ ẹ̀fọn sí àwọn ará ìlú. Lánàá ó sọ wípé àwọn ti gùnlé ìyanṣẹ́lódì láti ọjọ́ 21 oṣù kejìlá ọdún tí a lò tán yìí látàrí bí ọyẹ́ ti ṣe mú àmójù tí kò sì jẹ́ kí àwọn ráyè ṣiṣẹ́ wọn. Wọ́n ní kí àwọn tó lè jánu lórí ìyanṣẹ́lódì náà ó di oṣù keje sí oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara wọ́n ti yọ owó ìrànwọ́ orí aṣọ rírán. Ààrẹ ẹgbẹ́ wọn ló fi léde. Ààrẹ ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara Alhaji Abdulaziz Ayinla Adesina tí gbogbo ènìyàn mọ̀ sí Òjò ó sọ wípé àwọn ti yọ owó ìrànwọ́ orí aṣọ rírán. Wípé bí ètò aṣọ rírán yóò ti máa lọ ní ìpínlẹ̀ Kwara ní eléyìí. Ìró àti bùbá 1000 náírà. Ìpèlé àti gèlè òfì 2 náírà. Tíkẹ́ẹ̀tì àti búláùsì àwọn obìnrin 5 náírà. Fún ti àwọn ọkùnrin bùbá àti ṣòkòtò 5 náírà. Ẹ̀sìkí àti ṣòkòtò 12 náírà. Agbádá pẹ̀lú iṣẹ́ 20U 20,000. Agbádá pẹ̀lú iṣẹ́ tíńkó 50 náírà. Ó tún sọ síwájú wípé ẹnikẹ́ni tí kò bá lè fi ara mọ́ eléyìí nínú àwọn oníbàárà wọn kí ó máa daṣọ rẹ̀ bora. Ṣúgà ṣe pàtàkì sí àgọ́ ara yín ju iyọ̀ tí ẹ̀ ń lò láti fi se ọbẹ̀ lọ. Onímọ̀ ìṣègùn òyìnbó kan ló sọ bẹ́ẹ̀. Onímọ̀ ìṣègùn òyìnbó Dr. Richard Patrick ti gba àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè yìí ní ìmọ̀ràn ní àná òde yìí wípé ṣúgà ṣe pàtàkì sí àgọ́ ara wọn ju iyọ̀ tí wọ́n ń lò láti fi se ọbẹ̀ lọ. Ó ní fún àpẹẹrẹ kí wọ́n máa lò ó bí ó ti tọ́ àti bí ó ti yẹ pẹ̀lú òdiwọ̀n tó péye. Tí ẹnikẹ́ni bá fẹ́ ṣe ọbẹ̀ ìkòkò kan kí ó lo ṣúgà ike ọ̀dà kan. Ó ní pé látàrí eléyìí wọ́n ó jìnnà sí jẹ̀díjẹ̀dí. Ẹ gbà wá o ọmọ Nàìjíríà. Alukoro fún àwọn ẹja panla lókè gbàjarè. Alukoro fún àwọn ẹja panla ọ̀gbẹ́ni Akuma Mojudi ti sọ nínú ìtàkùrọ̀sọ tí ó ṣe pẹ̀lú olùdarí ilé-iṣẹ́ yìí ní ọjọ́ Ajé tí ó kọjá. Ó ní nítorí wípé bí àwọn ènìyàn ti ṣe máa ń lò wọ́n lórílẹ̀-èdè yìí kò bójúmu rárá. Àwọn ẹja panla náà ti fi léde wípé ní ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń lò wọ́n láti máa fi wọ́n se ọbẹ̀ ní ìgbà ìnáwó wọn. Wípé eléyìí sì máa ń fa ẹ̀fọ́rí àti ara títa bí wọ́n ti ń ti orí wọn bọ òróró gbóná. Wọ́n wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé èyí tí ẹ fi máa lo ẹja panla kẹ́ máa lo aáyán tàbí èkúté tàbí aláǹtakùn láti máa fi ṣe ìnáwó yín. Ẹ gbọ́ àwọn kókó ìròyìn tí a fẹnubà lẹ́ẹ̀kan sí i. Àwọn ẹ̀fọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Olùbádámọ̀ràn sí ààrẹ wọn ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara ti yọ owó ìrànwọ́ orí aṣọ rírán. Ṣúgà ṣe pàtàkì sí àgọ́ ara yín ju iyọ̀ tí ẹ̀ ń lò láti fi se ọbẹ̀ lọ. Ẹ gbà wá o lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Alukoro fún àwọn ẹja panla lókè gbàjarè
àkòrí yìí jù báyìí lọ. Ẹ pàdé àwọn akẹgbẹ́ wa lórí ètò yìí ní ọ̀la. Orúkọ mi ni Olúṣọlá Fátúnbí.